wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat. Wọ́n gbọ́dọ̀ arrest Oriyomi Hamzat. Àwọn èèyàn béèrè lọ́wọ́ mi, wọ́n ń pè mí pé Imam, ṣé lóòótọ́ ni Naomi ìyàwó ọba wa Ọọ̀ni of Ifẹ̀, wọ́n ní sọ́n jẹ̀bi lórí nǹkan tó ṣe yìí, mo ní lóòótọ́ ni wọ́n jẹ̀bi. Wọ́n tún wá béèrè lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ ni Oriyomi Hamzat sọ jẹ̀bi lórí nǹkan tí wọ́n ṣe yìí, lóòótọ́ ni Oriyomi Hamzat jẹ̀bi lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ìdí rèé ẹ tẹ̀lé mi ká lọ kẹ́ wá gbọ́ bó ṣe jẹ́. Màá ṣàlàyé fún yín, ẹ dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé yẹn. Àlàyé mi rèé, ọ̀nà tí Naomi ìyàwó ọba fi jẹ̀bi rèé, ó fẹ́ pín nǹkan 5,000 fáwọn èèyàn, ó announce 5,000, pàápàá jùlọ àyè tí ẹ wá prevent fún àwọn ní 5,000 yẹn, àyè tó kéré ni. Irú nǹkan báyìí tó bá já sí pé Adamasingba stadium lẹ́gbàá ni, ó yìí wà òkè, àbí kó jẹ́ pé ibòmíì náà tó fẹ́ súnmọ́ Adamasingba ní Ìbàdàn tó tún tóbi tó já sí pé àyè kan tó tóbi jù báyìí lọ ni lẹ́gbàá, tẹ́jẹ̀ mọ̀ pé capacity yẹn ó máa wọ bí 10,000, àyè yẹn lẹ̀ bá gbà, kẹ́ mọ̀ pé èèyàn 5,000 yẹn tí èrò bá ti ju 5,000 lọ nínú gate wọn gbọ́dọ̀ wọlé mọ́. So àyè tí wọ́n wá gbà pé àwọn fẹ́ kí àwọn yẹn wá gba nǹkan donation àbí gift tó fẹ́ fún àwọn yẹn, àyè yẹn kéré, èrò tó bá máa wá síbẹ̀ gẹ́gẹ́ bí situation tí Nàìjíríà ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, èrò tó máa wá síbẹ̀ oníkálukú máa fẹ́ yọjú síbẹ̀, oníkálukú náà máa fẹ́ gbà torí pé ẹlòmíì ò róúnjẹ jẹ nínú ilé, oníkálukú máa fẹ́ wá síbẹ̀, títorí ẹ̀ èrò tí wọ́n pè ó ti ju 5,000 lọ, ìyẹn ló fa sábàbí ikú tó àwọn èèyàn ń pa. Ẹ wá béèrè lọ́wọ́ mi, báwo ni tí Oriyomi Hamzat ṣe jẹ́? Oriyomi Hamzat náà ti sọ orí nǹkan bẹ́ẹ̀ náà rí, tó jẹ́ sí pé Oriyomi Hamzat tí ò bá gbàgbé ó ti pe àwọn èèyàn bẹ́ẹ̀ tó fẹ́ fáwọn èèyàn ní nǹkan bẹ́ẹ̀, tó jẹ́ sí pé èèyàn 1,000 ní Oriyomi pèpè tó òun fẹ́ fún àwọn èèyàn ní gift nígbà náà lọ. Ẹ wo iye èèyàn tó Oriyomi wá padà sọ pé wọ́n padà yọ síbẹ̀, àwọn èèyàn tó padà jáde síbẹ̀ wọ́n wọ 3,000. So ó yẹ kí Oriyomi Hamzat ti mọ̀ pé irú 5,000 yìí àyè táwọn gbọ́dọ̀ gbà yìí pẹ̀lú tó ti ṣẹlẹ̀ sóhun rí, ó gbọ́dọ̀ jẹ́ àyè tó tóbi, and ẹ gbọ́dọ̀ wà security dáadáa, tó jásí pé wọ́n gbọ́dọ̀ fìyàn síbi ọ̀nà méjì, bóyá gate ni tí wọ́n máa control number, tí wọ́n máa control everything, iye èèyàn tó bá ti wọlé ó ṣeéṣe kó lé díẹ̀ ní 5,000, wọ́n á ti mọ̀ pé tó wọ́n á close the gate yẹn, ìyẹn tún di ọdún míì nìyẹn. Àwọn ìbò ń ṣe o. Àwọn kan tún wá pè mí lọ́tọ̀, wọ́n ní pé so yẹ kí wọ́n àrẹ́sì Oriyomi Hamzat lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Mo á ní yes, ó yẹ kí wọ́n àrẹ́sì ẹ̀ torí pé èèyàn ńlá, àwọn nínú ọ̀rọ̀ àdìsítà gbọ́ ó ní Sayyidil Qawmi Adimuhu, olórí ìjọ òní bọ́ìsì wọn. Ìdí eléyìí ló fi di sí pé wọ́n gbọ́dọ̀ àrẹ́sì Oriyomi Hamzat, ṣùgbọ́n o punishment díẹ̀ nìkẹ́ fún Oriyomi Hamzat ní títorí ọjọ́ míì náà. Oriyomi presenter ni, èèyàn tó ti súnmọ́ ìjọba rí ni, ó yìí wà nínú ìjọba tó súnmọ́ ìjọba lọ́wọ́lọ́wọ́ sí báyìí. Oriyomi mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, tẹ́ bá wo ohun tí ó gbé Oriyomi náà jáde, ara àwọn tó jà fún charity ni, ara àwọn tó jà fún humanity ni. So tẹ́ bá gbé Oriyomi láti fi bàjà níwọ̀nba tó yẹ ká fi bàjà, wọ́n lẹ́tọ̀ọ́ láti gbé. Ṣùgbọ́n o gẹ́gẹ́ bí tèmi, ẹ fún wọn ní punishment kékeré, kẹ́dẹ̀ foríjì wọn. Mo dẹ̀ rọ gbogbo ẹ̀yin tí àwọn ọmọ wọn náà kú, ẹ ṣe pẹ̀lẹ́ o, àní rírú ẹ̀ mọ́. Ọlọ́run máa bá mi fi èyí tí ó ní àlùbáríkà nínú ọmọ rọ́pò fún yín. Àwọn ọmọ tí ó bá yín kalẹ̀ ní kọ́lọ́run kó bá mi fún yín. Gbogbo ẹ̀kọ́ rẹ̀ o fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pín nǹkan ní Nàìjíríà. Tó bá já sí pé èèyàn 200 lẹ́fẹ́ gbà nǹkan, lẹ́fẹ́ fún nìkan, ẹ wá capacity nǹkan 300, àyè 300 ní kẹ́ wá fún wọn. Ẹ má wá capacity 200 àbí capacity 100 and something. Ẹ wá large capacity fún wọn, kéde pín nǹkan yẹn, kéde wá security méjì bí mẹ́ta tó máa control ìrìn àjò yẹn. Ẹ̀kọ́ mi nìyẹn fún gbogbo yín, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé àwọn Oriyomi Hamzat wọ́n fẹ́ lo àwọn ọmọ ọlọ́mọ, wọ́n fẹ́ fi wọ́n borí àti olórí, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o, kí Ọlọ́run kó forí jì yín. Lọ́dọ̀ tèmi o, ẹ̀yin parent tẹ́ lọ síbẹ̀, ìkà ni yín, ẹ̀yin lọ pa àwọn ọmọ yín fúnra yín. Ọ̀tọ̀ làwọn tó pè ń wà tán ní kẹ́ wá tò síbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín lọ síbẹ̀, ẹ fẹ́ gba méjì, ẹ fẹ́ gba mẹ́ta, ẹ fẹ́ gba mẹ́rin, ibẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀, ibẹ̀ lẹ́lòmíì tó ti pọ̀ ọmọ ẹ̀ dànù. Oriyomi ò lè wo sùsù kó wá pọ̀ ọmọ yín náà. Naomi, olórí Naomi náà ò lè wo sùsù kó wá ní kí àwọn ọmọ yín wá kú níbí báyìí. Ìbànújẹ́ ló máa jẹ́ fóun náà, torí pé ó fẹ́ ṣàánú ni, ó fẹ́ ṣeré ni, oore wá di bí mọ́ ọmọ lọ́wọ́. Dáadáa tó fẹ́ ṣe yẹn ó ti di bí mọ́ wọn lọ́wọ́ báyìí. Gbogbo ilẹ̀ wa ń pariwo, àmọ́ mo rọ àwọn ọlọ́pàá,
ẹ wo ọ̀rọ̀ yìí dáadáa kẹ́ fi Oriyomi Hamzat sílẹ̀ àti Naomi olórí ọba ẹ fi wọ́n sílẹ̀. Ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin ìjọba wa gangan, ẹ̀yin ni kẹ́ lọ arrange private security company. Ẹ jẹ́ kó wà káàkiri ní Nàìjíríà lónìí. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo offices, àwọn ní ibi ọjà tán ní olè wọbẹ̀ wọ́n gbà nǹkan àbí àwọn olè fẹ́ jalè nǹkan, àwọn security máa wà níbẹ̀ tó jẹ́ sí pé àwọn private security yẹn wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá Nàìjíríà ni. Gbogbo àwọn tá wà ní Nàìjíríà lónìí ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Ẹ má jẹ́ kí àwa náà ká máa wùwà ẹranko. Ẹ má jẹ́ káwa náà máa wùwà ẹni tí ò ní làákàyè tó já sí pé làákàyè wa kò ní pé. Nígbà tán bá náà fẹ́ fún èèyàn 20 ní nǹkan, èèyàn 20 tó fẹ́ fún ní nǹkan, èèyàn 20 yẹn lásán wọn á ti kọ́kọ́ lura wọn ná. Èèyàn tó fẹ́ fún wọn máa dúró lẹ́gbẹ̀ẹ́ kan yóò máa wò wọ́n ràn torí pé a kì í fi làákàyè ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ sí. Pàápàá jùlọ ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ jó lórí wa náà tẹ́ ń wá sílùú èbó. Ibi tí mo ti mọ̀ pé wàhálà ń wà nínú ìgbésí ayé wa ní Nàìjíríà rí. Tẹ́ bá wà nílùú èbó wọ́n máa ní kẹ́ tò. Kò sí bí láì yẹn ṣe máa gùn tó ẹ máa tò ní ẹ dẹ̀ máa ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe. Tẹ́ bá fẹ́ jáde ní airport àwọn èbó ẹ máa tò jáde ní ẹ dẹ̀ gbọ́dọ̀ bára yín fa wàhálà. Bọ́ọ̀ ló ṣe já sí pé tí àwọn Nàìjíríà bá ń bọ̀ wá láti ìlú èbó tán bá ti wọ airport Nàìjíríà báyìí ẹ rí gbogbo àwọn olówó wa tán ń jà tán ń pariwo tán sọ̀rọ̀ pé àwọn kan fẹ́ lo kádàrá èèyàn yẹn ẹ rí gbogbo wọn àwọn náà ò ní tò wọn ò ní tò jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́ máa rí wọn máa láwọn wa private road táwọn fẹ́ gbà kọjá. Wàhálà tó ń ṣe wa tó ń dààmú wa ní Nàìjíríà lónìí nìyẹn. Oníkálukú ò fẹ́ tò mọ́ ṣùgbọ́n tá a bá dé lu onílùú tẹ́ bá dé lu onílùú kódà American embassy lásán àwọn England embassy yẹn wọn ò bí ẹnìkan rẹ́ bẹ́ẹ̀ kó lóun ò ní tò láti wọlé. Nàìjíríà ló wà o kí ló dé tó fi já sí pé nǹkan private tiwa tá a bá náà fẹ́ sí nǹkan a kì í ní sùúrù láti tò. A kì í ní sùúrù láti ní kíù wa ká mú kíù ní kọ̀ọ̀kan ká máa tó kó ní kálukú kó dẹ̀ máa gba tiẹ̀ kó dẹ̀ máa lọ ení èjì ẹ̀ta títí gbogbo nǹkan yẹn tó máa fi yọrí. Ó dìgbà tá a bá da gbogbo ẹ̀rú bí ẹni tí ò gbádùn ẹjọ́ ọpọlọ kí ló wà lọ́pọlọ wa? Ọpọlọ àgùntàn ni àbí ká sọ pé ọpọlọ málà ló wà nínú ọpọlọ wa. Pàápàá jùlọ àwa tó já sí pé ọ̀kánjúwà ti pa wá kú nílẹ̀ Nàìjíríà nínú kíni tí wọ́n ń tò yìí àrí ẹlòmíì tó gba méní méjì mẹ́ta nínú ẹ̀ àwọn yẹn sì ń kú lọ ó dẹ̀ ń gba méní méjì mẹ́ta ó dẹ̀ mọ̀ pé méní méjì tó ẹlòmíì ti rí mẹ́rin gbà ó ti mọ̀ pé mẹ́rin tó ń gbà yẹn àwọn tó wà lẹ́yìn ò tí ì rí gbà instead kò fi fáwọn tó wà lẹ́yìn kò ní fún wọn. Mo rọ àwọn ìjọba wa kán foríjì olórí Naomi, mo rọ àwọn ìjọba kán foríjì Oriyomi Hamzat. Ẹ má gbàgbé pé àṣà wa nílẹ̀ Nàìjíríà nìyẹn o. Ẹ má gbàgbé nígbà tí ráìsì tán fẹ́ pín ráìsì kan láìpẹ́ yìí ráìsì táwọn ìjọba gbà lọ́wọ́ custom ẹ wo wàhálà tí wọ́n ṣe níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mà ló kú níbẹ̀ nítorí pé wọ́n fẹ́ pín ráìsì fáwọn èèyàn. Ẹ wá wò tẹ́ bá ní ẹ fẹ́ bá àwọn Oriyomi Hamzat jà àbí ẹ fẹ́ lọ́ọ̀kì wọn mọ́lẹ̀ ẹ fẹ́ pọ́nìṣì wọn ẹ lẹ́tọ̀ọ́ ẹ̀yin ìjọba wa gan fúnra yín ẹ lọ dá security ẹ lọ dá private security company lẹ̀. Ẹ jẹ́ káwọn olówó Nàìjíríà náà dá private security company lẹ̀ káwọn náà máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá ò lè ṣe gbogbo eléyìí tán. Àṣà kan wà tí àwọn ọlọ́pàá máa ń ṣe nílẹ̀ Europe tó bá fẹ́ ṣe irú nǹkan báyìí wọ́n á ti lọ rìpọ́ọ̀tì fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ló máa fún wọn ní àwọn ọ̀gá ọlọ́pàá ló máa fún wọn ní èèyàn tó jásí pé wọ́n máa mójútó kíní yẹn tí nǹkan yẹn ò ní fi dàrú ṣùgbọ́n kò sí ní Nàìjíríà ṣùgbọ́n nígbà tó bá lọ bọ́ ọlọ́pàá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́pàá náà fẹ́ gba bribe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Mo rọ ẹ̀yin ìjọba wa ẹ foríjì àwọn Oriyomi Hamzat àti olórí Naomi gbogbo ẹni tí àwọn ọmọ rẹ̀ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ẹ gbà pé àkọlé Ọlọ́run ọba ni. Ẹ má rò pé bóyá wọ́n fẹ́ fi ọmọ yín sí ògo oṣó ni ẹ má rò pé bóyá wọ́n fẹ́ fi ọmọ yín sí ògo owó ẹ má dẹ̀ rò pé wọ́n fẹ́ fi ọmọ yín ìyí kádàrá wọn padà rárá ẹ gbà pé àkọlé Ọlọ́run ọba ni. Mo dẹ̀ rọ̀ yín kẹ́ má bínú Ọlọ́run á bá mi rọ̀ yín Ọlọ́run á sí ọmọ tí ó máa ní àlùbáríkà ju àwọn yìí lọ fún yín lọ. Ẹ má gbàgbé o ọdún ti dé gbogbo ẹ̀yin tẹ́ bá ń wa mọ́tò láti Èkó títí lọ sí Ìbàdàn àti Kwara Àbújá ìlú yìí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa mọ́tò ẹ má sáré tẹ́ bá ń wa mọ́tò ẹ dẹ̀ má mutí ẹ má gbàgbé pé ẹ̀mí ò láàrọ̀ ẹ̀mí yóò ní duplicate kò ní photocopy ẹni tí ẹ̀mí ẹ̀ bá ti bọ́ ó ti bọ́ nìyẹn gbogbo ẹni tó ń sá 60 pẹ̀lú ẹni tó ń sá 40 tán dẹ̀ lọ sí Àbújá dédé wákàtí kankan náà jọba débẹ̀
nígbà tí ẹni tó bá sá 60 tó bá ń páàkì mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹni tó sá 30 náà gbàtà bá máa fi rí 15 minutes sí 20 minutes òun náà páàkì mọ́tò tiẹ̀. ẹ jẹ́ kí a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáré. mo kí gbogbo yín pátápátá happy new year, ẹ kú palẹ̀mọ́, happy new year in advance. 2025 ọdún ire ni, ọdún ayọ̀ ni, gbogbo wa la máa bá oore pàdé ńbẹ̀, la dẹ̀ máa bá ayọ̀ pàdé ńbẹ̀. a ní sọ́kù o, a dẹ̀ ní kúkú ògìgì, àwọn ọmọ wa ò ní kú mọ́ wa lọ́wọ́ o. gbogbo ẹ̀yin fáǹsì mi, gbogbo yín pátápátá ni mo tọrọ fún o. mi ò lọ́bi kankan, iṣẹ́ ló gba ọmọ lọ́wọ́, ló gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ mi lásìkò sí, ṣùgbọ́n mo ti dé. ẹ ká lọ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìròyìn. ẹ ṣé, mò ń bọ̀ wá láti wá sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún yín. Ó dìgbà, happy new year in advance. Bye bye.